má wàhálà rẹ̀. ẹni tó ń ròyìn pé bóyá orúkọ bàbá kan ni mo fi ń mí òun ni mo fi ń jẹ́yàn bẹ́ẹ̀ ni ìwọ náà lórúkọ bàbá ẹ̀. lórúkọ bàbá yẹn bẹ́ẹ̀ mi ṣe ń lò fi jẹ́yàn yìí ìwọ náà lò ó. òun ló dájú. huwa aqsatu inda Allah ud'uhum li abaihim. alhamdulilayi ó sì dá tẹ́yìn náà mọ́ ẹ pé orúkọ bàbá lẹ fi ń fẹ́lá bàbá bá sọ tẹ́lẹ̀ àwọn dìdìrín àwọn ajá tó ń tẹ̀lé yín wọ́n máa gbó wa ni ó tẹ̀ dájọ́ pé inú iná ti ń gbọ́ ìyẹn ajáṣẹ́ náà ń gbọ́ bàbá sọ wípé orúkọ bàbá wọn làwọn fi ń fẹ́lá jákèmọ́lù yẹ̀sà lúnákà gbogbo ẹ̀yìn ajá tó kù ẹ̀yin náà lọ lórúkọ bàbá yín ẹ yé máa pariwo orúkọ Sheikh Adamu fi jẹun mọ́ ẹ lọ lórúkọ bàbá yín àbúrúkọ bàbá yín useless ni ẹ lọ lórúkọ bàbá yín. so tó o bá rí tiẹ̀ lóko máa ń pè wọ́n wọ́ọ̀tì anything ni. bàbá lágége mọ iye ọmọ tó bí ẹ̀yin bàráò tẹ́ ń forúkọ bàbá parọ́ tẹ́ ń pẹ́ ẹ̀yin lọ́mọ bàbá lágége ẹ lọ lórúkọ bàbá yín ṣé bàbá yín useless ni. orin yìí ẹ̀yin màlúù ń báwí létà ìfàtà mọ́ yẹ kúlù kánà ábì ok o ẹ̀yin náà tún fún. fẹ́ jẹ́ èèyàn ní kò sọ pé èmi nìyí. kò lè stand firm on your feet. kì í ṣe pé àìjẹ́ èèyàn lọ pé bàbá mi ni. exactly bó tẹ̀ jẹ́ pé ẹ ti contradict àárín bọ̀ ní focus lórí yẹn kí lè máa wá jẹ́ wáàsí fún àwọn dìdìrìn àwọn ajá tó ń tẹ̀lé yín tó máa ń parọ́ ọmọ tẹ́nìkan ò bí o wípé dìdìrìn ló máa ń pariwo bàbá mi o bàbá mi o bàbá mi o. laysa al-fata man yaqulu kana abi. bàbá mi jẹ́ báyìí bàbá mi kí ni ìwọ jẹ́. case closed látòní lọ anybody nínú àwọn ajá tó ń tẹ̀lé bàbá yìí tó wá tún ti ń pariwo ọmọ tẹ́nìkan ò bí o ọmọ tẹ́nìkan ò bí o ọmọ tẹ́nìkan ò bí o kẹ́ ẹ pé ní dìdìrìn kò tó lọ́kùnrin tó lè dúró lórí ẹsẹ̀ ara ẹ̀ àgọ́ ni kẹ́ wá máa bí wípé ìwọ gan kí ni ìwọ ta ni ìwọ kí ló jẹ́.